Wùmí Ajíbóyè ti ṣàlàyé ìdí tó fi kúrò lọ́dọ̀ Ṣẹ́gun Ògúngbè. Wùmí Ajíbóyè ó ṣàlàyé ìdí tó fi kúrò ní ọ̀dọ̀ Ṣẹ́gun Ògúngbè. Ẹ wo fídíò yìí. Tí màá rí rí ṣe introduction débi kan máa ṣe wedding rí ẹ ti understand so Ṣẹ́gun Ògúngbè fara ilé sọ ṣe rí kò mọ àwọn family mi kankan rí example nìkan oṣù tó wà ní kò tó mọ̀ kò mọ anybody rí ẹ ti understand so ẹ jọ olóòtú I'm just talking to my people àwọn fans mi ń bá sọ̀rọ̀ kó jọ ẹ take it easy pẹ̀lú mi ẹ jọ nítorí Ọlọ́run mi ò ń ṣèyàn burúkú mi ò bá yẹ Ṣẹ́gun Ògúngbè jẹ ìgbà tí mo wà nù láìbẹ̀ dáa ni kò bàjẹ́ níṣẹ́ tí mo dẹ̀ tó ti kúrò náà láìbẹ̀ ò bàjẹ́ náà ọmọ ló pa wá pọ̀ ẹ ti understand kò sí nǹkankan ẹ jọ nítorí Ọlọ́run ẹ fi mí lọ́rùn sẹ́yẹ́ kí n live life mi ẹ jẹ́ kí n enjoy ayé mi mo fi Ọlọ́run bá bẹ̀yìn ilé àtọ̀nà tí inú ò ní bàjẹ́ ọmọ yẹn ní dọmọ lọ́mọ ẹ ní kúkú òjijì ẹ jọ sọ lọ́ọ́ ibà ẹ ṣàánú mi ẹ fi mí lọ́rùn sílẹ̀ móvì mi ń sinmi kẹ́ ẹ bá mi wò mo ti ní YouTube tèmi gangan personal YouTube mi Wùmí Ajíbóyè TV lórí YouTube ẹ kàn lọ́ bá mi subscribe síbẹ̀ tí máa ṣe ń drop àwọn content fẹ́ máa jù fún yín báyìí ẹ má bá mi wò lọ́wọ́ kan ni ẹ jọ sọ ẹ jọ ẹ nífẹ̀ẹ́ mi like mi padà ẹ jọ show me love please ẹ jẹ́ kó show ẹ kọ́ mi ṣe kó show me love ẹ bá mi comment ẹ bá mi subscribe sí YouTube channel Wùmí Ajíbóyè TV on YouTube ẹ bá mi subscribe ẹ jọ. Anyway àwọn òkè sàdájọ́ ṣùgbọ́n ìbéèrè kan wà táwọn èèyàn ń béèrè lọ́wọ́ wa tí ò yé àwa táwa máa béèrè lọ́wọ́ ẹ̀yin bàbá tẹ́ ẹ wà níkànnì àti ẹ̀yin màmá tẹ́ wà níkànnì yìí wọ́n ní nígbà tí àǹtí Wùmí ní bọ̀dá Ṣẹ́gun Ògúngbè mọ fámílì àwọn kankan pé sọ àwọn tí wọ́n sọ pé àwọn bá yé Ṣẹ́gun Ògúngbè jẹ kí wọ́n stop ẹ̀ pé Ṣẹ́gun ọmọ fámílì àwọn kankan àwọn kan ní ọmọ méjì ni wọ́n ti bí fún bọ̀dá Ṣẹ́gun Ògúngbè wọ́n wá ní ṣé nǹkan tí àǹtí yìí ń ṣàlàyé ni wípé nígbà táwọn sì kó mọ ìkíní ẹbí àwọn kankan yọjú wọ́n ti sọ ìkọ́mọ ẹlẹ́ẹ̀kejì ẹbí wọn kan yọjú mo ní èmi ò mọ o ìkejì wọ́n ní pẹ̀lú bọ́jú orí wọn ṣe tó yìí pẹ̀lú exposure wọn ṣé ó bójúmu kán ní irú wọn bímọ kíní fọkùnrin ọkùnrin yìí ò mọ ẹbí yín kò dé kó fẹ́ sanwó orí yín ẹ̀dẹ̀ tún bímọ ẹlẹ́ẹ̀kejì náà fún àwọn èèyàn ń béèrè ìkẹta àwọn èèyàn ní sí nǹkan táwọn tí Wùmí ń sọ báyìí ni wípé àwọn ò padà sọ́dọ̀ Ṣẹ́gun Ògúngbè mọ́ in case tabari àwọn pẹ̀lú ọkùnrin mi lọ́la lẹ́yìn ọmọ ẹlẹ́kìlò lastly tí mo fẹ́ sọ ni wípé àwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi wípé kí ni àwọn àgbààgbà nídìí iṣẹ́ tíátà ń wò tó jẹ́ wípé àwọn ọmọ onítíátà méjì tó bá fẹ́ rà táàrí wọn bá ń dàrú àwọn bàbá àti àwọn màmá yòókì yìí dá sí ṣé mo pé mi náà ti ṣe fídíò lórí ọ̀rọ̀ yẹn rí tó yẹ pé àwọn bàbá kan padà ń sọ wípé ọ̀rọ̀ tí mo sọ yẹn ti le jù pé bí ẹni pé mò ń yájú sí àwọn àgbààgbà nídìí iṣẹ́ yẹn ni because ọmọ onítíátà lèmi náà ọmọ onítíátà lèmi fẹ́yìn tẹ́ ẹ bá mọ̀ ọmọ onítíátà gidigidi mi kódà mo jẹ oyè rí láyé ANTP mo tún jẹ oyè láyé tampan so láyé ìjọba bàbá dé lòdùlé ọmọ onítíátà gidi ni mi mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ àgáǹdì mi rí lé o tún rí òde mo ti máa ń notice kí ni ẹ wípé tí nǹkan bá ń ṣe láàrin àwọn ọmọ onítíátà tí àárín wọn máa ń sábà dàrú jù làwọn ọmọ onítíátà méjì tí wọ́n bá fẹ́ra tọkọ jẹ́ onítíátà tíyàwó jẹ́ onítíátà ṣùgbọ́n ẹ̀yin bàbá wa ó wù wá ká máa fẹ́ra nídìí iṣẹ́ tíátà because àwa believe pé obìnrin tí a bá jọ ń ṣiṣẹ́ yẹn náà ló máa lè understand wa ọkùnrin tí a bá dẹ̀ jọ ń ṣiṣẹ́ yẹn náà ló máa lè understand àwọn sisters wa tí wọ́n bá jọ ń ṣiṣẹ́ yẹn but ẹmọ nature ẹsẹ̀ wa from one location to another ni so tí èèyàn bá fẹ́ onítíátà ó ṣeé ṣe kẹ́ ẹ má gbọ́ra yín yé ṣùgbọ́n bí àárín àwọn ọmọ onítíátà méjì tó bá fẹ́ra sí wa máa ń dàrú ẹ̀yin bàbá ẹ̀ sì máa bá wa dá sí láti máa rí pé ẹ tẹ̀ ń parí ẹ̀ fún wa àtẹ̀yin màmá bó tilẹ̀ jẹ́ wípé a tún lè rí yín bú náà ó ṣeé ṣe kẹ́ gbégbèsè lábẹ́lẹ̀ kó jẹ́ pé àwọn ló ní kò kàn yín ó ṣeé ṣe lóòótọ́ because ìgbà táwọn kan gan sọ fún mi wípé tí wọ́n àlẹ́jù lórí ọ̀rọ̀ yẹn kí mo máa ń túnbọ̀ sọ náà ni pé what of táwọn bàbá ìbá ti gbégbèsè lábẹ́lẹ̀ táwọn pípọ̀ yẹn sọ pé kò kàn wọ́n ṣẹ́ni pẹ́lú mi bá jọrọ̀ sísọ nínú àwọn ọmọ tẹ́yìn kó jẹ́ yìí lóòótọ́ tó máa ní ohun lílo rẹ̀ láti listen sí anybody so ó ṣeé ṣe ṣùgbọ́n tí Ọlọ́run bá rí yín ẹ jẹ́ káwọn èèyàn náà rí yín tí àwọn Ọlọ́run bá rí yín ẹ jẹ́ káwọn èèyàn ṣe kí ni kí wọ́n rí yín àwọn èèyàn nílẹ̀ máa fi torí bẹ́ẹ̀ bu ẹnu àtẹ́lu iṣẹ́ wa because ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn máa ń sọ wípé àwọn ọmọ tíátà yẹn kíní kan gbá kan wò tèmi ò fẹ́ tún sọ so mi ò fẹ́ tún àwọn ọ̀rọ̀ yẹn sọ so now ẹ jẹ́ wọn abẹ́rẹ́ kankan ọ̀rọ̀ tí àǹtí wa sọ nínú fídíò yìí sà kí lẹ̀ rí sísà ṣé wọ́n wé eré tí sísà dọ́mọdé bye for now.